àṣírí tẹ́nikẹ́ni ò mọ̀ nípa Ìyábọ̀ Òjó tú síta. Lẹ́yìn tí mo fún ọmọ Ìyábọ̀ Òjó ní kídìní mi, ó kọ̀ láti fẹ́ mi. Ọkùnrin kan tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbé ẹnu rẹ sọ́hùn, irọ́ ló ń pa. Làwọn èèyàn sọ fún ọkùnrin kan tó jáde síta láìpẹ́ yìí pé òun fún ọmọ Ìyábọ̀ Òjó, ìyẹn Priscilla Òjó, ní kídìní òun nígbà tí ara rẹ̀ kò yá kí ara rẹ̀ lè le. Lẹ́yìn èyí ni Priscilla kọ̀ òun sílẹ̀ tí kò fẹ́ òun mọ́. Ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ abẹ náà, Ìyábọ̀ Òjó òun lè rí rẹ̀ ṣe láti dá òun lókoòwò. Èyí tó ya àwọn ènìyàn lẹ́nu wípé ó dàbí wípé àwọn ọpọlọ ń yọ ọkùnrin náà lẹ́nu nítorí ìsọkúsọ ni ọ̀rọ̀ tó ń sọ. Lọlá Àlàó, òṣèré ilẹ̀ wa tó fi orílẹ̀-èdè Canada ṣe ibùgbé, ti jáde síta láti wá sọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń ya Ìyábọ̀ Òjó pẹ́rẹpẹ̀rẹ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ ikú Mohbad àti ẹjọ́ bàbá Ìjẹ̀ṣà. Lọlá Àlàó, ọ̀kan lára òṣèré ilẹ̀ wa, sọ pé èèyàn dáadáa ni Ìyábọ̀ Òjó tó sì ní ọkàn dáadáa. Ìyábọ̀ máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lé agbétẹni ẹlẹ́ni lérí, abiyamọ gidi sì ni. Ìyábọ̀ ló máa borí gbogbo ohun tó ń là kọjá àti gbogbo eré tó ṣe tí wọ́n sọ di ibi mọ́ lọ́wọ́. Òṣèré náà sọ pé Ìyábọ̀ jẹ́ onínúure tó sì máa ń dúró tini lọ́jọ́ ìṣòro. Lọlá Àlàó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ohun tó dùn òun jù ní ti ọ̀rọ̀ ti bàbá Ìjẹ̀ṣà. Tí bàbá Ìjẹ̀ṣà ti kọ́kọ́ pé òun fẹ́ wá sórílẹ̀-èdè Canada. Lẹ́yìn èyí lòun gbọ́ pé wọ́n ti mú. Èyí tó mú kóun pe Ìyábọ̀ Òjó wípé kó ràn òun lọ́wọ́ wípé wọ́n pe òun pé wọ́n ti mú bàbá Ìjẹ̀ṣà. Ìyábọ̀ ní òun máa pe agbẹjọ́rò òun. Òun sì sọ fún pé òun ti pe agbẹjọ́rò tòun náà àti pé òun àti Ìyábọ̀ làwọn rán agbẹjọ́rò láti lọ gba béèlì bàbá Ìjẹ̀ṣà. Ṣùgbọ́n tí wọ́n ní àwọn ò lè gba béèlì nítorí pé ẹjọ́ náà jẹ́ ẹjọ́ ìfipábánilòpọ̀. Lọlá Àlàó fi kún ọ̀rọ̀ wípé ká ní òun mọ̀ ni òun bá má ti pe Ìyábọ̀ Òjó sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà nítorí ọ̀rọ̀ náà ni wọ́n fi ń bú Ìyábọ̀. Ó wá tẹ̀síwájú náà rẹ̀ pé Ìyábọ̀ ò mọ Mohbad rí àfìgbà tí wọ́n pàdé ní orílẹ̀-èdè Pètìkò tí Mohbad fi sọ fún pé wọ́n ń dúnkokò mọ́ ẹ̀mí òun, àwọn kan lè pa òun. Èyí tó mú kó gbọ́rọ̀ náà sórí nígbà tí Mohbad kú. Ó wá tẹ̀síwájú náà rẹ̀ wípé Ìyábọ̀ jẹ́ ẹni tó máa ń dúró tì èèyàn nínú ìṣòro. Oríṣiríṣi ọ̀rọ̀ ìwúrí àti ìtìlẹ́yìn òun ni Lọlá Àlàó sọ fún Ìyábọ̀ Òjó. Ó sọ pé òun wà lẹ́yìn Ìyábọ̀ Òjó, òun máa dúró tì nítorí pé èèyàn dáadáa ni tó sì nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó sì láwọ́. Ìyábọ̀ máa fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ agbétẹni ẹlẹ́ni sórí, abiyamọ gidi ni. Òní wọ́n wá ń drag orúkọ, wọ́n á rọ́bìṣẹ́, wọ́n á parọ́ mọ́. But all I know is that àfi tí ò bá sí Ọlọ́run nìkan lókun, àfi tí Ọlọ́run ò bá ní ká máa ṣòdodo lókun, àfi tí Ọlọ́run ò bá ní ká máa ṣe dáadáa nìkan lókun. Tó bá jẹ́ pé dáadáa lọ́lọ́run ní ká máa ṣe, tí Ìyábọ̀ dẹ̀ ṣe dáadáa tí ẹ̀yin ayé tẹ̀dẹ̀ yí fún, Ìyábọ̀ ló máa borí o. Èmi mọ̀ yẹn ná, because gbogbo oore tí Ìyábọ̀ ti ṣe ni wọ́n sọ di bí fún. Ó máa ṣe hàn. Ìyábọ̀ wàá borí àwọn ọ̀tẹ̀, ìwọ ló máa borí torí onínú rere ni ẹ́. Ìyábọ̀ máa dúró tìyàn ni. Mo rántí ọ̀rọ̀ nínú gbogbo ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló dùn mí jù. Ó dùn mí because jẹ́jẹ́ ni Ìyábọ̀ wà lé ẹ̀ lọ́jọ́ yẹn. Torí bàbá Ìjẹ̀ṣà ti pè mí tẹ́lẹ̀. He had called me before and told me that he was going to come to Canada, and I said no problem. Then later I heard that he was arrested. And I said, I didn't know what to do. I called Ìyábọ̀. Ìyábọ̀ was in our house. I called her and I told her that she should please try and help me, that they've arrested them. That somebody called me and said, Baba Ìjẹ̀ṣà has been arrested. Ìyábọ̀ now said she was going to call her lawyer. Mo wá sọ fún Ìyábọ̀ pé mo ti pe lawyer mi. Please ask Baba Ìjẹ̀ṣà that while he was in this police cell, who sent a lawyer there to bail him? I did. Èmi àti Ìyábọ̀ lájọrò lawyer lọ pé kó lọ bail Ìjẹ̀ṣà lọ́jọ́ yẹn lọ. Ẹ béèrè lọ́wọ́ Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà òkè
ó wà láyé o, kò sí nǹkan tó ṣe, ó dẹ̀ máa bọ́ bí tó wà yẹn. Ẹ béèrè, èmi àti Ìyábọ̀ la rán lọ́ọ̀yà lọ. Ìgbà tí lọ́ọ̀yà dé, lọ́ọ̀yà wá sọ pé wọ́n lè bílẹ̀ pé ó ní ṣe pẹ̀lú rape, ipò assault ọmọdé. Ibi tí gbogbo ẹ̀ ti rí wọ́n ni o. Ìyábọ̀ dẹ̀ ni kò ń gbọ́rọ̀ ọmọ sótì, kò ń gbọ́rọ̀ ọmọdé, kò ń gbọ́ pé wọ́n fi ìyà jẹyàn. Bóyá ká ní mo ti mọ̀ lọ́jọ́ yẹn, bá má ti pè sọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà. Mistake tí mo ṣe ni Ọlọ́run dẹ̀ rí inú mi pé oore la fẹ́ ṣe. Òun ni wọ́n ń lo against ẹ̀lẹ́ ni kó tó wá di yànkùnyàn rẹ̀. Ilé ayé ìṣá. Ìyábọ̀ màmá Mohbad o, wọ́n ti gbà tó lọ London. Wọn ò kì í sọ̀rọ̀ o. Ìgbà tó lọ London ni Mohbad rí o, tí Mohbad bá sọ̀rọ̀. Ìpè wọ́n búlì o. Òun ló fi lọ gbọ́ rẹ̀ sórí nígbà tó gbọ́ pé ó kú. Kì í ṣe pé bóyá wọ́n relate, kì í ṣe pé wọ́n ní ìkọ̀kọ̀ papọ̀. Oore. Bóyá mímọ́ olóore òkè Jésù tí kò tó. Àfi tí ò bá sí Ọlọ́run nìkan ló kù. Mo ké nítorí pé kìíní o, because mo mọ̀ wípé ọmọ ológo nǹkan tójú wọn máa rí nìyẹn. Èmi gbọ́n tí mo wà nílùú Òyìnbó, mo wọ̀ sí tí mo ti rí, màá pè Ìyábọ̀, màá ní Ìyábọ̀, ilẹ̀ aníláyé àǹtí mi, Ọlọ́run rán yín iṣẹ́ ni, ẹ parí iṣẹ́ tọ́lọ́run rán yín. Ìyábọ̀ máa dúró tìyàn gan. Ìyábọ̀ will stand by you. Ìyábọ̀ will support you. Ìyábọ̀ will do everything to make you happy. Ìyábọ̀ doesn't like to see people suffer or cry. Ìyábọ̀ will give what she doesn't even have to other people. Ìyábọ̀ wants everybody to be okay. I wonder why she's going through, why they are dragging her name like this. Ìyábọ̀, I stand by you. I'm here for you because I know you're a good person. Ẹ wo ọjọ́ yẹn tí kan lady kan jáde tó ní ó gbọ́mọ lọ́wọ́ ó ṣe gbà. Mo sọ fáwọn èèyàn, mo ní Ìyábọ̀ tèmi mọ̀ ní Ìyábọ̀ ò mọ̀ rí. Nígbà tí mo máa pè Ìyábọ̀ àti mi rí bí mọ̀ rí. Ẹ̀dẹ̀ ń bá orúkọ èèyàn jẹ́, ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ wo Tanzania ta lọ. Look at the Tanzania we went to. I was in my hotel room when Ìyábọ̀ just sent me a message. Hotel fully paid. I was like, how? I know you're spending money. I didn't come here to come and collect money from you. I've paid for my hotel. I had to go downstairs and tell the receptionist. They asked them, why do they collect double money? I told them to refund her money. That's the kind of person she is. She doesn't care. Even when it's not convenient, she wants you to be happy. She wants everybody to be happy. I don't know why she has to go through all this. Anyways, because she's a great person. Omologo nkan toju won ma ri lele. Ìyábọ̀. And I'm saying it. People that, you know, it's not everybody that knows you very well. I do. Mumwe dada. You are a good person. You are a kind-hearted person. You are a lovable person. You are a cheerful giver. For that singular reason. You remember, for that reason, you were conquered. Ìwọ ló máa borí gbogbo ogun yìí. Ìyábọ̀, ó rántí ni. When Festus came home, Festus was in his final year. He came home and they refused to give him back. They didn't allow him to go back to America. They didn't renew his visa, his student visa. You called me and you were crying that Auntie Lola, me that used to help other people's children. I pay other people's children's school fees. I help a lot of people. Why is God doing this to me? I told you on that day that is for a reason. You said no. And you were crying. I told you no. Most of my pain, no. Ọmọlógo ọmọlóore òkè ń jì sí kòtò. Ó lè máa tọ́jú àwọn ọmọ èèyàn kó máa ṣoore fáwọn ọmọ èèyàn kó lọ máa wá wo títí ẹ pé kó jìyà. Kò pẹ́ ní COVID dé. Ní ìfìyà wọn tó kú l'Amẹ́ríkà. A lot of students, a lot of people kú. Bọ́ Ọlọ́run bá mi gbé Festus kúrò torí oore tó ń ṣe. Festus yẹn kọ́ ló ti graduate nísìn. Torí oore tó ń ṣe náà ni gbogbo nǹkan tó ń rí.
Ìyábọ̀ wọ́n fún ẹ lórúkọ kórúkọ ni o. Sórí gbogbo ibi tí wọ́n bá tún wọ́n ṣe báyìí, Ọlọ́run ẹlẹ́dàá tó mọ̀ pé onínú rere ni á bá mi sọ, á sọ ibi yẹn, á sọ di ògo fún ẹ. Lágbára Ọlọ́run, ìwọ ló máa borí gbogbo wọn. Gbogbo ibi ìwọ ló máa borí ẹ lágbára Ọlọ́run, because èèyàn dáadáa ni ẹ. You are a good person, you are a kind-hearted person, you are a cheerful giver. Ìyábọ̀, I'm here for you because you're a good person. And I'm telling you, those of you that doesn't know Iyabo is a good person. And I'll boldly say it. Iyabo is a good person. It's just that most people, when you do good to them, they pay you back with evil. But it's fine. But I know God is there that will judge individually accordingly. It is a face that will fade off. Iyabo, you're a good person and I love you. And I'm still saying it, please. Anybody that sees Ijesha, ask Ijesha why he was in the police station. Who was the first person that sent a lawyer to him to... Àwọn ohun tí Lọlá Àlàó sọ nípa Ìyábọ̀ Òjó rèé. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ náà?